Africa Content TV. ẹ jẹ́ ká ṣiṣẹ́ ò ká jàre òṣì o bọ́mọ òṣìṣẹ́ àdọ̀mọ lásán àwọn burúkú ni ó yàgò dọ̀la ṣiṣẹ́ bí iṣẹ́ ara mi ẹ̀ má ṣọ̀lẹ ẹni ṣiṣẹ́ ara mi ló ń lówó lọ́wọ́ ẹni tí ò ṣiṣẹ́ ara mi kò lè ní lárí àwa ṣiṣẹ́ wá sí ìhù ó dá mi lójú wọ́n ti nígbà ọjọ́ ọkàn òwò akúkú dé ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká dògùn iṣẹ́ o àwọn kan yín dé àwọn kan yín dé with me with me with me let it go with me let it go with me ọmọ tẹkùn dayọ̀ with me let it go with me ẹjọ àwọn kan yín ti dé ẹ̀yin obìnrin ìṣẹ́jú méjì ẹ̀yin màmá wọ́n fẹ́ ṣe tọkọ lórí yín ẹ̀yin lẹ́lẹ̀ ní yóò ọ̀rọ̀ yín ti kọjá sẹ́ńtẹ́ báyìí ìṣe ni ká ẹ máa jayé ẹ má lẹ̀ ẹ máa jayé no.